ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan. Pretense òun ló bí Yinká TNT. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni pretense ti destroy, ni pretense ti sọ wọ́n da yánmayànma. mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ kinní kan pé èmi sọ tèmi ni o, ẹ má crucify mi. kò sí ìwé Ọlọ́run kan tó preach ìyàwó kan, Quran ò preach ìyàwó kan, Bíbélì ò preach ìyàwó kan. The only nǹkan tó preach ìyàwó kan ò ní Ifá. Ó ní ọ̀kan lobìnrin dùn mọ́, obìnrin di méjì wọ́n á dàjẹ́. Ifá nìkan òun ló preach ìyàwó kan. kò sí ìwé Ọlọ́run kankan tó preach ìyàwó kan. torí pé àwọn èèyàn máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ mùsùlùmí pé ẹ ní mẹ́rin kò sí. tí báìbù bá preach ìyàwó kan, Solomon ò ní fẹ́ gbogbo àwọn ìyàwó tó fẹ́. bẹ́ẹ̀ náà ni Abrahamu. kò sí ìwé mímọ́ kan tó preach ìyàwó ẹyọ kan. ẹ má tanra yín. gbogbo ọkùnrin tí obìnrin mi máa fẹ́ para ẹ̀ lórí pé ọkọ ẹ̀ fẹ́ fẹ́yàwó mi àbó fẹ́yàwó méjì, ẹ kò fẹ́ kúkú gífà ni. kò sí ẹjọ́ tẹ́ fẹ́ lọ rò fọ́lọ́run pé ọkọ mi lọ dóko ń ta, ó lọ gbóbò ń ta. kò sí ẹni tí Ọlọ́run fẹ́ pọ́nìṣì torí pé ó lọ dóbò ń ta. You don't understand how God works. kò sí. as long as ìdáríjì ẹ̀ṣẹ̀ tí wọ́n máa tọrọ tó o bá lọ búyàn tó o ṣèké, òun ni ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ọkùnrin tó lọ dóko òbò ń ta ló máa tọrọ, tó máa tọrọ lọ́wọ́ Ọlọ́run. ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́. ẹ má tanra yín, ẹ̀ṣẹ̀ kan ò tóbi jù kan lọ. kò dẹ̀ sí kò sí ẹni tí Ọlọ́run máa lù pa torí pé ó lọ dóbò ń ta. mo sọ fún yín pé ẹjọ́ òbò Ọlọ́run ò lè rí dá. òun ló ṣe dàbẹ́ ni wípé pretense òun ló bí Yinká TNT. torí báwọn èèyàn ṣe ń pretend òun ló jẹ́ kí n wò pé gbogbo wa la mọ̀ pá ń dóko yìí, gbogbo wa la mọ̀ pá ń dóbò. a mọ̀ wípé kò sí oúnjẹ ẹ̀mí tí ó kó oúnjẹ, kò dẹ̀ sí oúnjẹ ẹ̀mí tó bó oúnjẹ. kí la wá ń pretend fún? tó dífá fún ẹ̀yin obìnrin míì tẹ máa rí ọkùnrin. there's something tó jẹ́ wípé tẹ́ ẹ bá ti ní attraction fọkùnrin, àwọn hormones kan wà ó máa wà triggered lára yín. àwọn bíi dopamine, àwọn bíi norepinephrine or something. ṣé norepinephrine náà ń pè àbí norepinephrine náà ń pè hormones yẹn. kí làwọn the moment ẹ bá ti ní attraction fún ọkùnrin ó máa wá àwọn hormones serotonin tó ń ṣiṣẹ́ fún appetite ó máa wà reduced because àwọn hormones méjì yìí, dopamine àti norepinephrine yìí, ó máa wà triggered nítorí pé ẹ wà in love pẹ̀lú ọkùnrin, ẹ ní attraction fún a particular ọkùnrin. kò ní jẹ́ kẹ́ ẹ gbádùn. ẹ wá máa ṣe bálabàla, ó máa jẹ́ kẹ́ feel giddy, ó máa jẹ́ kẹ́ wà over energy yìí ó máa shoot up. ẹ ní gbádùn ara yín. á gba oorun lọ́wọ́ yín, á gba appetite lọ́wọ́ yín torí pé nǹkan tó máa ń boost appetite ó máa wà decrease which is serotonin because ẹ ti ní attraction fún a particular man. tẹ́lẹ̀ tí ń dá ìsàlẹ̀, ẹ ti ń kú emotionally. ẹ dẹ̀ mọ̀ wípé ọkùnrin yìí wà nírò ọwọ́ tó yín bọ̀ pride àti pretense. ẹni tẹ́ ti fi ọkàn dó, ọkùnrin tẹ́ ti fọkàn dó, ọkùnrin tẹ́ ti fọkàn gbá ṣòkòtò lára ẹ̀. ẹ wá máa dá ìkan má bàa sọ pé ẹ useless. ẹ ní lè lọ kẹnu sí i, ẹ ní lè show attraction, ẹ ní lè show ara yín pé wá mo like ẹ, wá mo nífẹ̀ẹ́. ayé ti lajú ju gbogbo yẹn lọ. ìgbà míì gan obìnrin míì ti fi pé pride pé àbáwo náà ti gbọ́ pé mi ni mo bọ́kùnrin sọ̀rọ̀, ó ti fi ba ayé ara ẹ̀ jẹ́. ó ti jẹ́ kí hormones yẹn wà triggered lára ẹ̀ débi wípé ó ti fún ní kò kí ń lè sùn mọ́. torí àwọn iṣẹ́ tí àwọn hormones yìí máa ń ṣe ni wípé ó máa decrease appetite ẹ, ó máa fà kó má lè sùn. the moment tí àwọn hormones tó máa ń wà triggered ní ara èèyàn tó bá ní attraction sí èèyàn tó ò dẹ̀ sọ fún, tó bá ti wà triggered lára ẹ̀ báyìí which is dopamine àti norepinephrine tó bá ti wà triggered lára ẹ̀, wàláì ò ní lè jẹun,
o ò ní lè sùn dáadáa, o máa ma fi gidi, ẹ̀mí ẹ̀ ò ní balẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí ni bàbàrà nínú okó tó wùyàn dó àbí nínú ọkùnrin téèyàn like tí ò lè kọnu sí, tí kò ṣe pé bóyá o wà nílé ọkọ àbí tí kò ṣe pé bóyá ọkùnrin yẹn, kí ni bàbàrà nínú ẹ̀? A ní ẹ yé máa pretend. Ẹni tẹ́ mọ̀ pé ti like, ẹ wá máa, èyí tẹ́ máa kúkú come straight tó máa mọ̀, ẹ wá máa pẹ́pẹ́ débi wípé fúnra ọkùnrin yẹn ó mọ̀ pé ẹ̀ ń kú fóun, ẹ kàn ń dúró kó wá kẹnu sí yín ni kẹ́ bá lè sọ pé yes ẹ ti gbọ́. Ẹ yé máa tanra yín, ẹ yé máa tanra yín. Ara ẹ̀ náà ló dífá fún káwọn obìnrin míì máa sunkún kiri pé ọkọ wọn ń dóbò níta. Kò sí ìwé kankan tó fìdí pé ìyàwó kan múlẹ̀ àfi Ifá. Odù Ifá yẹn mo ti gbàgbé bò mo rántí odù Ifá yẹn tó ní ọ̀kan lobìnrin dùn mọ́, obìnrin di méjì àdàjẹ́. Kò sí ìwé kankan, ìwé Ọlọ́run kankan tó fi ìdí ìyàwó ẹyọ kan múlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pé ọkùnrin máa fi ìyá ẹ̀ lẹ́ máa lọ dàpọ̀ mọ́ ìyàwó ẹ̀, wọ́n á di ẹyọ kan lẹ́ ń interpret pé ìyàwó kan ẹ̀ ń tanra yín ni. Kò sí ìwé kan, torí àárí good example kankan nínú ìwé kankan. Àárí pé Solomon, àwọn ìránṣẹ́ Ọlọ́run gan, àárí tó níyàwó kan nínú wọn, èyí tó níyàwó kan nínú wọn kò wọ́pọ̀. Fẹ́ yé máa tanra yín. Tẹ́ pé ẹ lè dájẹ́ máa ní ọkùnrin lọ ṣàgbèrè kíní kan, ọkùnrin lọ ṣe gbá lọ ṣàwo. You will be surprised pé nǹkan tẹ́ ń pè lágbèrè yẹn, you will be surprised pé kò sí ìdájọ́ fún. You will be surprised pé kò sí ìdájọ́ fún. Ìdájọ́ okó àtòbòsẹ́ kò ṣeé dá. Torí gbogbo àwọn tó ṣe sẹ́yìn, àgbọ́ ìtó kúkú orónú wọn, àgbọ́ ìtó fi òfò, àgbọ́ ìtó tí yà jẹkúnu wọn tó tẹ̀ mọ́jú generation yìí lọ. Má tàn rẹ̀ tó bá rọ́kùnrin tó o nífẹ̀ẹ́ sí, tí kìí ṣe pé ó níyàwó, tí o ní attraction fún. Kò sí nǹkan tó ní kó má ṣo ẹ̀pọ̀ ní attraction fún, kò sí ní tó fi ń ṣèyàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà irú relationship yẹn gan máa ń last longer. Irú relationship yẹn gan ó máa ń make sense because ìwọ gangan ló mọ̀. Ó yẹ kí ọ̀yin ọkùnrin náà, tẹ́ bá róbìnrin tó bá wá bá yín, ẹ má take it for granted. Irú obìnrin yẹn ló yẹ kẹ́ ẹ kẹ́. Torí obìnrin tó wá kọnu bá yín, genuine love ló ní sí yín. Ó like yín genuinely ni, so ó yẹ kẹ́ ẹ kẹ́ irú obìnrin yẹn, kẹ́ ẹ gẹ́ ni. Kẹ́ má fojú wo pé yóò useless àbí bó ṣe máa lọ ń bá ọkùnrin míì nìyẹn. Ẹ má fojú wo bẹ́ẹ̀. Irú obìnrin yẹn gan ló yẹ kẹ́ appreciate jù. Irú obìnrin yẹn ló yẹ kẹ́ kẹ́ jù. Irú obìnrin, because from day one lẹ ti mọ irú ìfẹ́ tó ní sí yín, torí òun ló wá bá yín. Irú obìnrin yẹn gan ni ò yẹ kẹ́ fi àyè lẹ̀ láti jẹ́ kó mọ̀ pé òun ló wá bá yín. Bẹ́ẹ̀ ìwọ obìnrin, ẹ má jẹ́ kí pretense pa yín. If you love him, go for him. Kò sí ibi tán ti kọ́lẹ̀ wípé ọkùnrin ló láti lọ kọnu sóbìnrin. Ibi ìròyìn kò síbi tó ti kọ́ lákọọ́lẹ̀ pé ọkùnrin ló láti lọ kọnu sóbìnrin. Kò síbi tó ti wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀. Àwa culture, àwọn nǹkan kan tí ò bá normal nínú culture wa, ẹ jẹ́ ká máa yọ kúrò. Ọ̀pọ̀lọpọ̀ nínú pé ó ń fi gidi fún ọkùnrin kan kò lè sọ fún. Ọkùnrin á dẹ̀ tẹ̀gbẹ́ ẹ̀ lọ bá ẹlòmíì. Ọkùnrin yẹn náà àjọ máa ṣọ́ra wọn. A máa jáporó àbí kó máa jealous obìnrin tí ọkùnrin yẹn lọ nanu sí. Whereas ó dẹ̀ ń ṣó ọwọ́ sí pretense. Ọkùnrin míì á kọnu sí obìnrin. Ìwọ tó mọ̀ wípé ìwọ obìnrin náà ń fi ọwọ́ ojú gbaṣọ lára ọkùnrin. Ìwọ tó ti fi ojú àti ọkàn dó ọkùnrin yẹn, á wá kọnu sí ẹ, wá kọ́kọ́ máa ṣakọ. Wàá kọ́kọ́ máa fi ṣakọ. Ó dẹ̀ mọ̀ nínú ọkàn ẹ ó ti gbà fún o, ṣùgbọ́n ó fẹ́ prove tough, ó fẹ́ prove difficult. Gbogbo ọkùnrin kọ́ ló like obìnrin máa prove tough. Gbogbo ọkùnrin kọ́ ló ní sùúrù kóbìnrin máa prove difficult, because á wo rẹ̀ pé kí ló mú ẹ tó ń prove tough. Tí ò tẹ̀ ṣe pé bóyá o jẹ́ virgin. Ẹ jẹ́ ká mú pretense kúrò nínú life wa. Ẹ dẹ̀ má jẹ́ ká máa tanra wa pé ọkùnrin kan lọ dóbò ń ta, ó lọ ṣe kinní kan, Ọlọ́run á fìyà jẹ. Ẹjọ́ tó wà lọ́wọ́ Ọlọ́run ó ju pé obìnrin àtọkùnrin lọ dóbò ń ta lọ. Kò sí ìwé mímọ́ tó preach one man one wife àfi Ifá
ló sọ pé obìnrin ọ̀kan lobìnrin dùn mọ́, obìnrin di méjì adàjẹ́. Tẹ́ bá dẹ̀ sọ pé mo ò sọ bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́ ẹ sọ bí tó ti preach one wife fún mi. Gbogbo wa la mọ̀ pé àwọn ẹlẹ́sìn Islam a mọ̀ pé mẹ́ni, but ẹ kàn ń sọ nítorí pé rí yẹn kà ibi tí Ọlọ́run ti sọ nínú the other book pé one wife. Ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ̀ kó sọ fún mi. Ifá nìkan ló preach obìnrin di méjì adàjẹ́, ọ̀kan lobìnrin dùn mọ́. So ẹ má tanra yín. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ní ọkọ mi lọ ṣàgbèrè, ẹ lọ cheat. Kò sí nǹkan tó ń jẹ́ cheat pẹ̀lú African men. Kàn ṣe pẹ̀lú orí pípé ni. Kàn ṣe pẹ̀lú orí pípé. Energy tó wà lára oko, òbùkan ò lè dó tán. Energy tó wà ní ara oko, agbára tí oko ní, òbùkan ò lè dó tán. Ó dàbí obìnrin náà ni. Ẹ̀yin obìnrin tẹ́ ti wọ 60+ tẹ́ ẹ sọ wípé kinní kan. Ológbò ló máa ń darúgbó, òbò kì í darúgbó. As long as tí ẹ̀mí yín bá ṣì ń gbé oko, ẹ̀dọ̀ títí ẹ máa fi wọnú ilẹ̀ ni. Òbò kì í gbó o. Tó o bá fi òbò sílẹ̀ tó o bá lò, o ti darúgbó mi pé o ò lè ké, o ò lè ṣàìsàn àbí nǹkan ò lè ṣe ẹ́ o. Tó o máa fi kú tí òbò ẹ bá ṣì ń function, máa dóko lọ ni. Tó o máa fi kú tí òbò ẹ bá ṣì ń function, máa dóko lọ ni. Òbò dẹ̀ kì í kú, òbò kì í gbó, olóbò ló ń gbó. Energy tó dẹ̀ wà lára oko, gbogbo àwọn story tẹ́ ń sọ, àwọn àyájọ́ tẹ́ máa tí ẹ̀yin máa ń pèpè àdàbí tí bá lonú kan àbínú méjì sí ẹ. Kí ló kan oko pẹ̀lú lonú kan àbínú méjì? Àní energy tó wà lára oko ò lè dó tán. So ẹ lọ sinmi ẹ̀dọ̀, kẹ lọ sẹ́ńpẹ́. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin